ẹni tí ò fẹ́ jẹ́ adéyàn bàbá ṣẹ̀yẹ ọ̀tá ni wọ́n ń pè bẹ́ẹ̀ ṣaksun yàtà mẹ́nà lákàlẹ̀ alámọ̀ sórí ẹsẹ̀ tá a fi ń rìn yìí lọ́dọ̀ ọ̀tá ó ti pọ̀ jù kò fẹ́ jẹ́ á ní ẹsẹ̀ dèpòdépò pé a ní bàtà tá a wọ̀ sẹ́sẹ̀ ká tó wá sọ pé a ní mọ́tò tá a máa fi ṣẹ̀ṣẹ̀ rìn. inna li aduwa wa inni abuda musa lamatan. tó bá ti wá mọ̀ lọ́ta tó bá ní kú kíákíá mọ́tìrá ìbọ̀tá ò ṣe dọ̀rẹ́ o ọ̀tá ò ní dọ̀rẹ́ tá yóò fi tán o bọ́bọ̀ dákun ọ̀tá lọ̀tá máa jẹ́ Aflatunu ní ashabul amal salasa. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا فأهلا وسهلا أياما بدا كبدر الدجى للورى وتدا محمد رضوان يا شيخنا أدنمو لقد صرت نور الهدى حويت المكارم يا ذا العلا تقمصت علما بنور الهدى تعاليت بالعلم ثم الحجة تجليت بين الورى فرقدا فأهلا لمن كفه قد أوت مقام العلا بالدعاء والندى يحييك ربي وآل سما كذا الأولياء وكل المدى تديه القلوب التي قد قست بوعد فصرت به مرشدا حباك إله الورى كوثرا بجاي رسول النبي الهدى بيا Alóhun tó gbéga béèyàn bá tóbi a ní ohun tó gbé tóbi Babalamunigun bí sàmì mọ́lẹ́ṣà onílù tí lọ lé ní ìmọ̀ gangan lógún gbéga bàgà lóhun tó gbéga béèyàn bá tóbi. Babalamunigun bí sàmì mọ́lẹ́ṣà ìmọ̀ gangan lógún gbéga. Owó ayé ó ní ibi tó ti mọ́, ọlá ayé ó ní ibi tó ti mọ́. Babalamunigun sàmì mọ́lẹ́ṣà, bàbá Adunmo sàmì mọ́lẹ́ṣà. Babalamunigun bí sàmì mọ́lẹ́ṣà, lọ́lá ayé yóò fi níbi tó ti mọ́. Bàbá rọrìn ká sọ pàrẹ́rẹ́, àjànàkú kọjá lórí òfìrí, Siru ń ṣe igi kọjá báyẹn, ọmọ àjàgbé wọn kọjá báyẹn. Ẹ wò wọ́n tó wá wá ọmọ, aya tó ní ìbálẹ̀ tó ń ṣàgídí, ìbálẹ̀ ni yóò rán ṣáájú ilé ọ̀run. Adé ní lékè orí ọba, a máa lékè abínú orí, torí ẹ tí ń lékè àwọn abínú orí. Ìgbà ọjà ní lékè ẹni pọnmọ, kó lóhùn kó wọ̀ọ́lá bàbá lágbájí, kó
Akande Salami owó ọ̀làjà gbé àmàdà gbẹ̀yìn lékè àwọn aró nípín kéwù alájà gbé tí tó wà jẹ kéwù alájà gbé tí tó wà jẹ àwa ò màmá ní gbọ́wọ́kọ́wọ́ àwa ò màmá ní tójú bọ́lé kéwù alájà gbé tí gbọ́ bùkátà tẹ̀rù tọ́mọ́ láké sóríire báyé ń pariwo wòlíì lókè bá ń pariwo wòlíì nílẹ̀ wòlíì kan ṣoṣo táwa bá wọn mọ̀ Làjàgbé Babalamunigun ibú ẹ̀mí ẹ̀sìn làwọn bẹ́ẹ̀lú wa Fàlàjàgbé àtàwa tí àní Fàlàjàgbé àní pẹ̀lú gbogbo ìjọ látòkèdè lọ kíre wọlé kíri yóò sọ pé má Pàjàgbé má Pàjàgbé o sáàtì àdàbò má Pàjàgbé Babalamuni àmì má pàkàn bí Ọláyínká má pàkàn bí o ọmọ Ọlọ́run dàgbò má pàkàn bí Siru Lamuni àná. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي جعل الكرامات لأهل المقامات حمدا يزلفنا إلى مقام الحسنى ويتحفنا ببركات أسمائه الحسنى والصلاة والسلام على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم نور الدارين وسيد الكونين ووارث ثقلين وإمام الحرمين الشريفين وعلى آله وأصحابه ومن سلك مسلكه إلى يوم الدين آمين آمين يا الله أدعوكم lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. alhamdulilayi. ní kalẹ̀ bàbá wa àgbà olówó orí wa afa gbogbo ayé Sheikh Ibrahim. wa man yata'allaq bi Ibrahim haqiqatan. afa Lukumanu. yanal ما يروم لا مرا وبلا كد تدوم وتبكو بني ما الدهور طويلة وفي آخر زمان تأتي بفيدتي فإن خطوتي للأنام سعادة ولم يشق يوما من رهاني وختي وقد تم فتحه عندما أدي وقد أنت جميع رجال الغيب تحت قضائي فإن لكل أولياء كرامة كرامة إبراهيم أعلى وهمجد كرامة إبراهيم أعلى وهمجد. ìkàlẹ̀ bàbá wa Sheikh Ibrahim. ìyá sílíkà ọ̀làkí radiyallahu anhu. ìkàlẹ̀ oríire ni Sheikh Al-Monsury. damallahu hayatahu. ẹ mọ̀ kú oríire púpọ̀. yanalu lifeyin dọ̀mọ̀ wá fàákà. afalukumanu mo mọ̀ pé Al-Monsury pọ̀ mo mọ̀ pé Al-Monsury pọ̀ púpọ̀ tẹ́lẹ̀. àmọ́ ìjókòó ìní yìí
ó tún yẹ kí n mọ bí Al-Monsury ti pọ̀ tó pé ó pọ̀ ju bá a ti ní kò pọ̀ lọ. wà má asanu yamuda lè marihu nafusawu. sọmọ yìí pé wọ́n máa ń fi ó pọ̀ wọ́n máa ń fi ṣe sífà nǹkan tó pọ̀ tó bá pọ̀ jẹgbẹ́ lọ wọ́n máa ń fi ó pọ̀ ṣe sífà ohun tó pọ̀ tó bá pọ̀ ju ẹgbẹ́ ẹ̀ lọ bó ti jẹ́ pé wọ́n máa ń fi díẹ̀ náà wọ́n máa ń fi díẹ̀ ṣe sífà ohun tó pọ̀ tó bá ní dèdè bó ti pọ̀ mọ́. walakinna a'mala tazummu wa tamudahu. ìgbà míì wọ́n ní kinní yẹn ó pọ̀ gan-an ó pọ̀ púpọ̀ ìgbà míì wọ́n wá sọ yìí pé ó pọ̀ díẹ̀ Al-Monsury ó pọ̀ díẹ̀ ó pọ̀ gan-an ó pọ̀ pani. wà má hasanu. ìjókòó kì í tóbi yamuda lè marihu nafusawu. ìjókòó kì í tóbi Al-Monsury tàìzù lìjílísà tùbí ìzàtì lìjálì sínà ni. akramakumullah. àwọn tán bá wà níkàlẹ̀ láàfin pé ìjókòó níjókòó ńlá. walakinna a'mala tazummu wa tamudahu. ọlọ́run kó dákun àpèrè àwọn ẹ̀ṣẹ̀ gbogbo ayé bàbá Maulana Sheikh Ibrahim. ènìyàn sílíkà ọ̀la kí asanaji. ọlọ́run bá lẹ́kùn kẹ́ bàbá. amina. gbogbo àwa iṣẹ́ wọn náà la wà ń kalẹ̀ yìí ni mo fi sọ pé gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ oníṣòkòtò péńpé òun ẹ̀yin sálàfí mo máa ń sọ ní dodo gbà má dẹ̀ máa sọ. wọ́n ti polówó Sheikh Ibrahim fáwa a dẹ̀ ti jẹ ìfẹ́ wọn yó àgbọ̀n kankan wọ́n ti gé wa létí lọ Àṣàkẹ́ ló ní òun ò gbọ́n kankan òun ní òṣè gbọ́n kankan àwa ò ti gbọ́ ti pẹ́. nígbà táwa Olamilekan mo ra tírà mẹ́rin kan mo ra kan wọ́n ń pè ní tafsiru ruhil ma'ani àfáàwọ̀ àgbà Al-Alusi ló ṣe tafsiru náà mujalladu 40 ni bàbá tí ò kọ́ mọ̀ mo ra tafsiru ruhil bayan mujalladu 30 ni mo ra lisanul arabi mujalladu 15 ni mo wá ra majmu'atul fatawa libun Taymiyya òun jẹ́ mujalladu 20 àwọn tí mo sọ nígbà tí mo wà lọ́mọ 13 years nígbà náà ni o torí pé mo ti jí tipẹ́. wàá fúdọ̀lù máa ṣìtàgálì tàbí kìtàbù. mo ń bọ̀ iṣẹ́ tọ́lọ́run fẹ́ràn mi mo ti mọ̀ ti pẹ́ ìgbà tí mo kéré kí mi ò mọ̀ mo lè kéré lọ́jọ́ orí ńgbà náà àmọ́ mi ò kéré lóye. jalilu nafuhu wòlíwòlí mazaki. mo lánàá nígbà tí mo wá gbé níwájú àwa Olamilekan kí wọ́n ṣàdúrà sí tírà náà torí tá a bá ra tírà àkọ́kọ́ gbé níwájú bàbá Olamilekan náà wọ́n á ṣàdúrà sí i. bàbá wọn á gbé níwájú bàbá wọ́n ti ṣàdúrà sí ruhul mahani wọ́n ṣàdúrà sí ruhul bayan wọ́n ṣàdúrà sí lisanul arab gbà tó wá dórí majmu'atul fatawa libun Taymiyya Babalamunigun wa kan rí mọ́lẹ̀ báyìí wàláì wọ́n wá sọ̀rọ̀ bíi 5 minutes gbà tí wọ́n wá gbé orí sókè padà bàbá ń sáwí Babalamunigun wa sọ fún mi pé rí lóhánù mo bẹ lọ́hùn fún ọ pé ohun tí ó sọ ọ́ nù ọlọ́run ní jí orí wò nínú tírà yìí. wàá fúdọ̀lù máa ṣìtàgálì tàbí kìtàbù. mo fi ní tírà àwọn àfáàyín tẹ wò tó sọ irun tẹ fi ṣòfò táwọn ẹni ọlọ́run ò fi ní ìtumọ̀ sí yín mọ́ àwa náà ni. jalilu nafuhu wòlíwòlí mazaki. ìwòkuwò láàwọ̀ ń bẹ̀ ni gbogbo ọmọ àfáàgbà tí wọn ò ní gbaṣẹ́ bàbá rẹ̀ lọ́wọ́ ẹ̀ kódà tí wọn ò lè bá rẹ̀ lọ́wọ́ ẹ̀ yóò rí tírà. fàkàmbùjá mi lílùkùtùbí ikú lè má sí àbí. Maulana Sheikh Ibrahim ohun tí títóbi wọn fi kárí ayé ni pé wọn yìí ṣe àfọ onísúfí lásán o àfọ oníkéwù ni wọn o jama Sheikhuna Ibrahim bayna shari'ati wal hakiko. kwadiku sani bil ilmi wa tasirifi. abalukumenu. nkuli tukun yakun bila tasiwifi. bẹ́ẹ̀ni. nkuli tukun yakun bila taswifi. ìkàlẹ̀ bàbá wa Sheikh Ibrahim. kwadiku sani bil ilmi wa tasirifi. àti gbogbo àwọn ọlọ́run tá a jọ ń jọ mọ fún bàbá ìfẹ́ bàbá òun náà ni àwọn bàbá wa yé pé. kwadiku sani bil ilmi wa tasirifi. òun náà ni wọ́n jẹ yó
tí ayé wọn fi di ayé ńlá. ìkúlẹ̀ tó kún yakun bìlà tasiwifi. ìfẹ́ baba Sheikh Ibrahim òun ni baba wa Al-Arif Sọmọdani baba Sẹ̀yẹ òun ni wọ́n jẹ yóò tí wọ́n fi di àfa gbogbo ayé. ìkúlẹ̀ tó kún yakun bìlà tasiwifi. baba ń sáwí tá bá béèrè pé kí ló gbé wọn ga wọn ò ní tí wọ́n sọ kó gbé àwọn ga ìfẹ́ Sheikh Ibrahim ni. yànnà lùlífẹ́ ìdọ̀mọ̀ wá fàákà. afalukumanu. bí tasidiki barahamu. yànnà lùlífẹ́ ìdọ̀mọ̀ wá fàákà bí tasidiki barahamu. afalukumanu. wọ́n ń sọ̀rọ̀ ìfẹ́ Sheikh Ibrahim ni wọ́n fi ń sọ pé ẹ má polówó àwọn àfáàyín fún wa àwọn àfáàyín tí ò lálífà tá a mọ ibi tí wọ́n ṣẹ́kù sí. La ilaha illallah. àwọn tí wọ́n fẹ́ràn Ànábì làwọn Sheikh Ibrahim ṣe bá rí ibi tí wọ́n gúnlẹ̀ sí ọmọ Sheikh Ibrahim ló jókòó yìí gbogbo ayé ló ń ṣí fìlà kí wọn kí ló fà á tó fi rí bá wọn Sheikh Ibrahim sọ ni tí gbogbo ayé sì mọ̀ bẹ́ẹ̀ ipe wa ń tẹ́sí àlú ní. ani habibi wa sayidi. fatọ́ habibulayi malike iruma wa ma. gbogbo àfa tó bá kéwù tiẹ̀ débi pé kò sí mòlídìí Ànábì àtẹ̀lé Ànábì ni kì í ṣe olólùfẹ́ Ànábì. àyìn tẹ́sí àlù ni. mo bọ̀ èèyàn lè jẹ́ followers èèyàn lè wà nínú followers èèyàn tí ò ní sí nínú fans ẹ̀. ani habibi wa sayidi. àbọ̀bọ̀ dákun àfà àwọn ẹlòmíín tẹ̀lé wa nítorí pé wọ́n fẹ́ wo ibi tá a kù sí ni o. ṣé òun mo gbádùn yín púpọ̀ níbi wá sí àná kì í ṣe pé ó gbádùn wa ntẹ́lómi fẹ́ wò ní pé sásọ tá a wọ̀ lọ́wọ́ àsí lọ́sẹ̀ tó lọ látún wọ̀ lọ́sẹ̀ yìí gbàtọ́ rí pé kì í sòun ló jí ó kí wa. fatọ́ habibulayi malike iruma wa ma. kì í ṣe ojú ẹni tó sọ pé òun fẹ́ràn rẹ ló fẹ́ràn rẹ o àwọn kan fẹ́ mọ ibi tó kù sí àwọn kan fẹ́ ṣẹ́ẹ̀kì ẹ tí wọ́n bá ti wá ṣẹ́ẹ̀kì ẹ tí wọ́n rí pé kò sí nǹkan bẹ́ẹ̀ wọ́n máa ń ṣẹ́ǹkì ẹ. àdáàdú wíkà. bẹ́ẹ̀ ni adina ma wà sí kitabi. tí o kọ́ mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n á kọ́kọ́ chẹ́ẹ̀kì ẹ tí wọ́n bá rí pé àwọn chẹ́ẹ̀kì ẹ kò sí nǹkan bẹ́ẹ̀ wọ́n máa ń ṣẹ́ǹkì ẹ. àdáàdú wíkà. ó máa pè wọ́n wọ́n ní gbé kọlù wọn. adina ma wà sí kitabi fàzírí náà ṣàwáṣí abuhum aládàkàlì. ṣé rí kìí ṣe wípé wáàsí ni ìjókòó yìí béèrè púpọ̀ ntí ìjókòó yìí béèrè ni ká sọ pàtàkì fi àwọn ẹni Ọlọ́run fúnra wa torí pé máa ń bà mí nújẹ́ tí ń bá ráwọn àfáà tó kéwú tán tí wọ́n ń dààmú ibi oògùn tó ń wá ìjẹ́ èèyàn sí yẹn kọ́ ó rí i pé o ti logún débi pé wọ́n náà ti ń jọ igún. La ilaha illallah. ó yọ lóde ó sì dàbí igún. ó jọgún. ó yọ àtẹ̀tẹ̀ rántí ó kọ rẹ igún la fẹ́ pè ọ́. àtẹ̀síbíhù ka igún. igún kọ́ àkàlà púpọ̀ kọ́ ìfẹ́ àwọn Sheikh Ibrahim ni ó jẹ́ kí kéwù rẹ̀ ó ta sánsán kéwù. rahaitul ilma sahibuhu karimu. ìfẹ́ àwọn Sheikh Ibrahim òun ni petro tí wọ́n á bù sínú náà kéwù rẹ̀ tí wàá fi kárí gbogbo ayé o. wàláwó aládàtì wò ábáwò lẹ́hàmù. gbogbo ọmọ kéwù tó bá kéwù tán tí ò bá nífẹ̀ẹ́ àfa rẹ̀ àbí tí ò bá nífẹ̀ẹ́ ṣéwù rẹ̀ ó kàn máa kéwù lásán ni kò ní débi tí kéwù máa ń gbèyàn dé o. wàlẹ́ isayaza ló yẹri fàrùhù ìlàhàn yóò á sì máa mú Al-Monsury ń sọ fún gbogbo ayé pé ǹjẹ́ nǹkan kan o Al-Monsury Cisse ni o Indiasi ni o Indiasi ń lé bàbá ẹ̀gbọ́n kan Cisse ń lé ìyá mi Indiasi ń lé bàbá mi Cisse ní lé ìyá mi Monsury ló sọ báwọn o ẹ̀gbọ́n kan ohun tó wàá sọ pé ó kù nínú ayé Monsury tó fẹ́ fi kún un gbà tó fẹ́ gba Babalamunigun kò lọ́wọ́ wa tó fẹ́ gba Babalamunigun kò lọ́wọ́ wa tó fẹ́ gba Sheikh Adamu lọ́wọ́ wa tó fẹ́ gba Sheikh Ibrahim lọ́wọ́ wa àfáàyín tó fi rọ́pò wọn tó ṣe déédéé wọn dà. fakulili ladiya ni ha aniliwajidi alawu. ó bọ̀ síbẹ̀ ní tí ó fi nǹkan hàn wá yóò jẹ́ ní tó ṣe déédéé ní ta ní àbí ní tó jù lọ. ìsàlámù tẹ̀sùn kí wọ́n náà ṣàbílẹ̀ àwa dáná. bẹ́ẹ̀ bá ti ní déédéé ní tó ṣe déédéé ní ta gbé dání ẹ má polówó ní tẹ́ gbé dání fún wa àti jẹ wọ́n yóò. ìsàlámù tẹ̀sùn kí wọ́n náà ṣàbílẹ̀ àwa dáná. kẹ́ wọ́n sọ fún wọn náà lónìí dákun àfàlùkùmẹ́nu. ìsàtìbù náà wàtọ̀ ṣàtìwùkúlù náà. kẹ́ sọ fún wọn náà lónìí ohun tá a fi ń kéwú tán tá a fi ń jẹ́ èèyàn jura wa lọ. ó nídìí àfa ó nídìí ṣéwù
tí n bá sọ pé àfà gangan ni mò ń wí o ẹlẹ́kọ̀ọ́kọ́ o àfà gangan ni mò ń wí o kì í ṣe ẹni tó lè yanjú náwó nìkan tí ò lè yanjú ọ̀rọ̀ ayé yẹn o. jẹ́ n sọ fún ọ nísìnyí èdè elédè ní kéwú èdè elédè ní mo gbọ́ lárúbáwá gan-an kò wúlò tó o bá ti dèyàn díẹ̀. Falálímì fọdílò aláàmáyábùdù. olúwọmọ ohun tá a fẹ́ polówó fáyé ara wa ni wọ́n ti kọ́kọ́ gbóòórùn rẹ̀ ná àsìnjítì. fọdílà lèbòdò rí alálẹ́káwá kébé fìlíjàlá. anásù fi alamika kamsatun ìdí tó fi nídìí àfa ni mo fẹ́ wí anásù fi alamika kamsatun èèyàn márùn-ún ló ń bẹ nínú ayé rẹ èèyàn márùn-ún ló ń bẹ nínú ayé rẹ jẹ́ ń lélẹ̀ fún ọ nísìnyí àkọ́kọ́ òun ni man yàtọ̀ mọ́nà lákàlẹ̀ alámọ̀ fàdálíkà àdúwùn fàdárìù mọ́lánì yasata àkọ́kọ́ nu ṣàkṣùn yàtọ̀ mọ́nà lákàlẹ̀ alámọ̀ fàdálíkà àdúwùn fàdárìù ẹni àkọ́kọ́ nínú ìgbésí ayé rẹ òun ni man yàtọ̀ mọ́nà lákàlẹ̀ alámọ̀ ẹni tí ò fẹ́ jẹ́ òde yàn ẹni tó fẹ́ jẹ́ òkè òtán kó mọ̀ dààmú ẹni tó fẹ́ jẹ́ òkè òtán kó mọ̀ rí bùkátà bíyá ó máa táwọn èèyàn máa ń láìkì ládùúgbò tó bá ti rí àfa kan táwọn èèyàn ń sọ ládùúgbò ìgbé wà láì aláìkì àfa yẹn gan àfa dáadáa ni àfa àtàn máa ń pè láfa dáadáa àwọn àfa tí wọ́n máa ń tẹ̀bà tán máa ń lọ ń tọrọ bẹ̀ lọ́dọ̀ alásàlátù wọn ni o àwọn àfa dáadáa ni o gbogbo àfa tó bá ti ń yẹ wà láì kì í ṣe àfa dáadáa ládùúgbò torí pé ọmọ aráyè ò fẹ́ ká kéwú kó yẹ wá ọmọ aráyè ò fẹ́ kó dá àfa nídìí kéwú wọ́n ní wọ́n fi ọmọ sọ́dọ̀ àfa kó mọ kéwú bẹ̀ tí wọ́n ò ní béèrè kí ni ń jẹ kí ni mu wọ́n ní wọ́n fi ọmọ sọ́dọ̀ àfa tí ó mọ kéwú odidi ọdún 5 odidi ọdún 7 táfà ó ṣe wàhálà lórí ọmọ mi orí rẹ̀ kú débi pé àfa ó lo odidi oṣù 3 lórí ànàkún àti bánàkún wọ́n wá ṣe wàhálà ohun títí fọ́dún 7 yóò kàn kó ṣe wàlímọ̀ òbí rẹ̀ ó sọ pé òun ò lo wàlímọ̀ ó sì ń sanwó ńláńlá ní lísìtì níléèwé. àfúnáyìtù fi tàdírí sí kúlà àyàtì. mo ń bọ̀ fàdà kan tí wàá fà báwọn tó bá tún wá soríire níbi táwọn èèyàn burú sí ni pé bàbá ń sáwí wọ́n ti sọ pé ọlọ́run yóò sẹ̀san àwọn àfa ọjọ́ tọ́lọ́run bá tún gbẹ̀san dé ọmọ aráyé náà ní òkọ̀ọ̀kan mọ bínú pé bó làfà àti rí mọ́tò tó tóbi tó báyìí. wàgàrà sí túndì ìnàlẹ̀ hákì fi tùlá. mo fi máa ń sọ fún gbogbo àwọn ẹgbẹ́ mi tá a jọ jẹ́ ọ̀dọ́ àfa pé kò tí ì kan mọ́tò ńlá ọlọ́run lè má ti pèsè mọ́tò ńlá kò tí ì kan mọ́tò ńlá ó lè má ti lówó mọ́tò ńlá tí ọkọ máa múra dáadáa ná èwo ló yọ sójú àjò tó ń rùn fún àdìmọ́nu. sàyùkọ́ dírù tó láàbù. wọn kì í ta pẹ́ẹ́fù ládùúgbò tí ni. yòòdì bẹ́ẹ̀nà hó. o sì tún wá fẹ́ dì mọ́ wa ṣé òun ń gbádùn yín àfàtà ló ń gbádùn èmi ò gbádùn rẹ. wálé fọ́ọ̀dé ló yá. kéwú dá ó tún sí ẹ̀fà ni. ìfowópamọ́ àlebàbí. ìwọ náà béèrè lọ́wọ́ ara rẹ kó o tó sọ pé àwọn èèyàn ò gbà fún ọ béèrè lọ́wọ́ ara rẹ pé ǹjọ́ ní tí wọ́n máa ń gbà fún la. ẹja mú ọmọ lọ́dún àfà kó lọ kéwú mbẹ́ ẹja mú ọmọ lọ́dún àfà afẹ́jẹ́ ó gbowó mbẹ́ àbí wọn náà tiẹ̀ ń rò yí pé ó yẹ káwọn kan wá bá ọ yí pé àfà afẹ́ dàbí yín kò ní rí bẹ́ẹ̀ sórí afẹ́ ẹ bá wa kọ́ ń kéwú mímọ̀ a ní nínú ìtumọ̀ rẹ̀ tí wọ́n sọ fún ọ ní pé ẹ bá wa sọ ọ́ di bẹ́ẹ̀ ti dà. falẹ̀ alimi fadilu alamanyabudu. àti àwọn afọ àwọn àgbà. fadila libudu rí alálẹ́káwá. bàbá wa àgbà filijala. bàbá Sheikh Saidi Dogo. falẹ̀ alimi fadilu alamanyabudu. mo ní káwọn èèyàn tó wá bá ọ pé àwọn fẹ́ máa tẹ̀lé ọ káwọn èèyàn tó mú ọmọ kí ó wá sọ́dọ̀ rẹ pé afẹ́jẹ́ ẹ bá wa kọ́ nínú ìtumọ̀ rẹ̀ tí wọ́n torí ẹ̀ mú ọmọ wá táwọn èèyàn torí ẹ̀ wá bá ọ pé àwọn fẹ́ dàbí rẹ ni pé afẹ́ dàbẹ́ ti dà wọ́n náà bíra rẹ léèrè bó ló ti dà tó dáa táwọn èèyàn lè jọ. ẹni tí ò fẹ́ jẹ́ adéyàn bàbá ṣẹ̀yẹ ọ̀tá ni wọ́n ń pè bẹ́ẹ̀ ṣàkṣún yàtà mọ́nà lákàlẹ̀ alámọ̀
sórí ẹsẹ̀ tá a fi ń rìn yìí lọ́dọ̀ ọ̀tá ó ti pọ̀ jù kò fẹ́ jẹ́ á ní ẹsẹ̀ dèpòdépò pé a ní bàtà tá a wọ̀ sẹ́sẹ̀ ká tó wá sọ pé a ní mọ́tò tá a máa fi ṣẹ̀ṣẹ̀ rìn. Inna li aduwa wa inni abuda musa lamatan. Tó o bá ti wá mọ̀ lọ́ta tó o bá ní kú kíákíá mọ́tìrá ìbọ̀tá ò ṣe dọ̀rẹ́ o ọ̀tá ò ní dọ̀rẹ́ tá yóò fi tán o. Bọ́bọ̀ dákun ọ̀tá lọ̀tá máa jẹ́ Aflatunu ní ashabul amal salasa mẹ́ta ló le jù láyé nínú iṣẹ́ táwọn èèyàn máa ń ṣe. Àkọ́kọ́ bẹ̀ náà ni mo fẹ́ lò ó ní àkọ́kọ́ ni antuba dilal aduwa sọ̀díkọ̀ni kó ló fẹ́ sọ̀tá dọ̀rẹ́ iṣẹ́ tí ò ṣeé ṣe láyé ni ò ní rí ṣe. Ìzàrọ̀ mi kàyà ọmọ fòrè sọ́tà ń wá sábà. Tó bá ti mọ̀ ẹ́ lọ́ta jẹ́ kóun mọ̀ ẹjọ́ ta lọ sáìdì tọ́lọ́hún fẹ́ kóun rí nìyẹn kì í tẹ̀lẹ́nu o tí a bá sọ pé mi ò da náà ni mi ní tíráì láti dá sọ́dọ̀ tòun àwọn tí wọ́n mọ̀ pé mo dá ni màá máa dá sí lọ tí a bá sọ pé mo láhùn lọ́dọ̀ tiẹ̀ ni ẹnìkan ń sọ fún mi pé thanks for yesterday lọ́wọ́lọ́wọ́ o òun ló sọ pé mi ò da ẹnìkan wà nù DM wa tó ń sọ pé Sheikh thanks for yesterday so sáìdì tóun rí lòun rí yẹn kóun náà máa rí yẹn lọ kó máa jẹ yẹn lọ. wà á máa ahadun min alisuni náà sí sálímọ̀. gbogbo ẹni tó bá ti sọ pé ibi tó kù sí lòun fẹ́ máa sọ jẹ́ kóun máa sọ bẹ̀ yẹn má tíráì láti balance ẹ̀ lọ́dọ̀ títí ẹ̀ àwọn tí wọ́n sọ pé ó dáa ni kó o máa dáa sí lọ ṣaksun yàtà mọ́nà lákàlẹ̀ alámọ̀ ẹni tó fẹ́ jí o kéwútẹ́ kó o máa dààmú fàdálìkà àdúwùn fàdárìù ọ̀tá ni ṣọ́ra fún. ẹlẹ́ẹ̀kejì ṣaksun láyà ní ìmọ̀ àǹtàfí ìmìn alamin. ẹlẹ́ẹ̀kejì òun lẹ́ni tó jẹ́ pé láyà ní kò tiẹ̀ kàn mọ́ àǹtàfí ìmìn alamin ní tó ń fèsì nínú ìnira nínú òṣì onírú ẹni bẹ́ẹ̀ fàdálìkà libalidu fàdúríwù orí tiẹ̀ kú nìyẹn jìnnà sóhun náà. àdìwálíbalí. mo ń bọ̀ dákun ẹni tí tiẹ̀ ò bá ti jọ tiẹ̀ má jókòó tì í. lálẹ́jẹ̀lẹ́ èdè sẹ́rìn àtún. ó tí ì lọ́rẹ̀ẹ́ o tó bá jẹ́ pé àwọn tí ó mọ gbèrú iṣẹ́ tó mọ̀ ṣe lọ́ọ̀dún ẹlòmíì ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. àdìwálíbalí. mo bọ̀ ó yẹ kó o ti dèèyàn àwọn tó jókòó tì ní ò sọ pé n tó wà lára rẹ̀ dáa kò sẹ́ni tó dáa fún tán àwọn èèyàn ni wọ́n máa ń appreciate èèyàn nínú ìgbésí ayé èèyàn ẹ̀bùn tó lọ ń bùn ọ́ ó yẹ kó ti gbé ọ débi tó ń lọ. mo bọ̀ dákun kò sábúrú mi ká sọ fún ọ̀rẹ́ wa pé ṣọ́ọ̀bù la sílẹ̀ yìí o máa wá ra ṣọ́ọ̀bẹ̀ láwìn máa wá ra ṣọ́ọ̀bẹ̀ lọ́fẹ̀ẹ́ ìjọ́ tó bá ti lówó máa wá san èyí tó burú ni kọ́rẹ́ wa náà lọ́mọ pé àwọn èèyàn wá pé ẹ máa bọ́ ń ṣọ́ọ̀bù ọ̀rẹ́ mi máa ń taṣọ àwìn. Suni nafusa. Ó fẹ́ bà tọ̀rẹ́ ẹ̀ jẹ́ ni. Wàhámílíà aláàmáyàzínúà. Kílódé bọ́bọ̀ kílódé tó mọ̀ pa ọmọ wa ṣiṣe tó sì jọ̀rẹ́ fún wa tó wà ń bi wá lè rí pé sẹ́ẹ̀ ní nọ́mbà ṣéwù kìíní kan. Nọ́mbà ṣéwù wo? Tàyín ṣí sálímọ̀. Bọ́bọ̀ ebi yẹn ṣe ṣéwù lọ́dọ̀ rẹ ni. Ebi yẹn ṣe ṣéwù ni. Ṣé ń pọ̀ létí rẹ̀ àbí lójú rẹ̀? Orí pẹ́ lọ́pàá ni. Wàlíkọ́ olùfín kàjẹ́mí ló. Ọ̀rẹ́ wa gangan ohun tá a mọ̀ ṣe òun ni ó fi ayé pé ọ̀rẹ́ mi gùdù ní aspect báyìí ọ̀rẹ́ gangan ó yí pé o ti gbé fílù rẹ lọ́dọ̀ àwọn tí wọ́n bójú rẹ jẹ́ gbà tó mọ iye àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ ni ọ̀rẹ́ rẹ náà lè kọ̀ bá láàrẹ̀ tẹ́ máa kọ̀ sámọ̀. tó dẹ̀ máa gba gbígbà akramakumullah. kí ló dé tèmi fi ń lájà gbàtíjà Zumra àti Mẹ̀kásí fẹ́ ṣẹlẹ̀ láìpẹ́ yìí àti Àdàbíyà mo ní ẹ má jẹ́ ajá kò dáa á ti wọnú ara wa Àdàbíyà ti fẹ́ Mẹ̀kásí Mẹ̀kásí ti fẹ́ Àdàbí Zumra ti fẹ́ Mẹ̀kásí Mẹ̀kásí ti fẹ́ Zumra gbogbo ẹ ti wọnú ara wọn sórí ẹni táyé rẹ bá ti ń da kò ní sọ pé ẹ jẹ́ àdàrú ayé rẹ tí ò tí ì da ló fi ní kán jẹ́ àdàrú. Suni nàbọ́sà. mo bọ̀ ẹni tó bá ní ẹrù tó pọ̀ kò ní sọ pé ẹ jẹ́ àdàlúrù ẹni tó kọ́lé mẹ́ta sádùúgbò kan tó ní mọ́tò mẹ́rin bẹ́ẹ̀ tó yẹ pé ibẹ̀ làwọn ọmọ rẹ̀ ń gbà lọ léèwé tí wọ́n ń gbà lọ tí wọ́n ń gbà bọ̀ tí wọ́n bá sọ pé àwọn ọmọ tọ́ọ̀gì fẹ́ jà ládùúgbò yóò ní ẹjẹ́ àyànjú ẹ̀ ní torí wọ́n mọ̀ pé wọ́n dáná sunlé wọ́n dáná sun mọ́tò àwọn ọmọ òun náà ṣèfù àmọ́ tó yẹ pé dèdí ẹrù rẹ̀ láwà nìkan àti agbára kan ni pólíbàgì ti gbà o yóò ní ẹjẹ́ dàrú mo ní tẹ́ bá ní ẹ dàrú nísìn àwọn kan ó mọ̀ ṣe lẹ́yìn ẹ máa pè wọ́n ní mùnẹ́fìkì àfi ká má dàrú lójú agbo lẹ́ẹ̀fín ní pé ẹni tí ó dàrú lẹ́yìn agbo ní mùnẹ́fìkì ọmọ Sùmùrà tó fẹ́ Mẹ̀kásí ṣáàlì wọn fúnra wọn ni
ọmọ dàbí ẹ̀ tó fẹ́ mọ́ ìkà sí sẹ́ẹ̀lì wọn kúrò lọ́dọ̀ ara wọn ni ẹja wọn fẹ́ yún lẹ̀ níbo mi ìwárè ọmọ sùnmùrà ló ra màálù òun ò sì mọ màálù kún ọ̀dọ̀ àdàbí àní ó gbé lọ. ní ó bá kún. bó ti yé àwọn àrífì. ó ti yé e báwọn kí yòókù máa gbọ́n. wàlá tún ti yá nàrà háyà máa ń la yúri ìdùhù. níbo mi ọmọ mọ̀kàsí ló ra màálù òun mọ ibi tí wọ́n ti ń ta màálù ni kò mọ bí wọ́n ti ń kún ó sì pé mọ̀kàsí sí pé dákun ọbẹ̀ àdá bó la ṣe wọ́n sì ṣe tọ̀hún ó sì di léèlù kálukú sì ṣe kírísímà ó dẹ̀ aláàmúdẹ̀ ń dún nínú bó ní káwọn èèyàn náà ṣe àwọn tí wọ́n fẹ́ pín mọ́lì lálẹ́ ṣé káwọn náà ó dàrú ni. wàlá hanta mahamudu wàlá rayuna fìrùn. bàbá ẹlẹ́kẹ̀ẹ́ta ń bẹ̀ ṣaksun yẹkìráwù lákàlẹ̀ alámà fàdálìkà mu ayidun fashkuriu ẹnìkẹta lẹ́nu tó yẹ pé ìnira tó ń fèsì kò dùn mọ́ ẹ nínú kò tẹ́ lọ́rùn àmọ́ kò ní tó lè ṣe àwọn èèyàn kan bẹ bá àwọn ìfẹ́ jẹ́ àdààmú àmọ́ wọn mọ̀ ń tán lè fún wa tá a fi kò nínú dààmú. àbíbí mayu kọ́ símù ní ìhùmú mi. fàdálìkà mu ayidun fashkuriu irú ẹni bẹ́ẹ̀ náà máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹlẹ́kẹta nu mọ́ gbàgbé bí títí yà mò ń sọ fún wa pé onídìí àfa onídìí ṣéwù ó ní ẹnì kẹrin òun ni ṣaksun yàtàmánálàkà zawalal alami ẹnì kẹrin òun lẹ́nu tó jẹ́ pé ìnira tó wà nínú ẹ̀ ó fẹ́ yú ẹ́ kúrò nínú ẹ̀ tí wọ́n bá ní wọ́n mú yẹn lọ lé kéwú pé kó lọ kéwú ní tí wọ́n sọ fàáfàá rẹ̀ ni pé gbogbo ogun ayé rẹ̀ tó gbé dọ́dọ̀ yín ẹ bá wa ṣe kìí ṣe náwó àti sọ́rífù nìkan tó bá jẹ́ pé àfa àti ẹ náwó àti sọ́rífù nìkan ló lè yanjú tètè wá àwọn àfa àti wọn máa ń yanjú ogun ayé lọ. ìgbà míì ọlọ́run máa ń fún yàn ní 2 in 1 àfa yẹn ó mọ kéwú yóò sì tún lè yanjú nǹkan míì ìwọ ò nídìí ṣéwù báwọn. àmọ́ tó bá pẹ́ àfa àti ẹ kéwú nìkan ló mọ̀ kò lè yanjú ọ̀rọ̀ ayé rẹ ogun tó gbé dọ́dọ̀ rẹ̀ ó tún peléke sí ni tètè wá ṣéwù lọ o ìnítàn o torí ní tí gbogbo wa fẹ́ fi kéwù ṣe náà ní ká fi jẹ́ èèyàn gbogbo ẹni tí yóò bá ti dèèyàn lójú ọ̀nà tó ń tọ̀ ayé ò ní bèrè pé kí ló ń ṣe jẹ́ ń lé sí ọ nísìnyí ọ̀pá kì í dejò ọ̀pá tí wọ́n ní kí Musa sọ́ọ̀lẹ̀ tó dejò nítorí pé wọ́n ní kó sọ́ọ̀lẹ̀ ó sọ́ọ̀lẹ̀ ló fi dejò kó tó rí bí wọ́n ti sọ pé yóò rí wàá kọ́kọ́ ṣe bí wọ́n ṣe ní ká ṣe náà. ògbọ́n tí wọ́n sọ fún Musa ni wọ́n ní aliki aya Musa náà sọ fún Musa aliki a jùlẹ̀ ìṣesí ọ̀pá ni kí a ju ọ̀pá lẹ̀ ká sì mú padà náà ní ọ̀pá. mo bọ̀ dẹ́kun àfa ọjọ́ tí Musa ju ọ̀pá tiẹ̀ lẹ̀ tó dejò àṣẹ ẹjú jùlẹ̀ àṣẹ ló tẹ̀lé onísìmí lóòótọ́ àmọ́ ṣé wọ́n fún ọ nísìmí. mo bọ̀ àbá rẹ ni ó fún ọ nísìmí pé ó yá mọ́ ẹ lọ kò sí nǹkan kan ó yá gbà lọ ṣe báyìí ó yá gbà lọ ṣe báyìí ó yá gbà lọ ṣe báyìí àfa tí ó ṣe báwọn fún ọ náà lọ wúlò fún yìí. mo bọ̀ dákun àfa dọ́tò ti kúrò nílé kéwú ó ra mílíkì lọ́fà àfa rí o ó ra mílò lọ rí o ó ra bọ́ǹfìtà lọ rí o àfa rẹ ò jèrè rẹ Ramadan tún bọ̀ rẹ̀ rẹ tún kọ́kọ́ sídà lọ́fà àfa asi kọsida tu tẹ̀ríban lè ṣáàrì Ramadan al-Mubarak afáwọn rò pé àbọ̀mọ̀ yìí fẹ́ ṣòfò ni ṣé mo bọ̀ tẹ̀ríbà tún ni tẹ̀ríbù ni àmọ́ fi jẹ̀sàrì láàmọ́ fi sínú rìsálàtù nàwíyà àti náwìlì wádìí òun ló máa ń pa ọgbà pọ́nù kíláàsì o dìmúyàtì mútímútí sánísání bàtútà inú yàrá náà ti ń fún yàn ọmọ kí ó tó bá wúlò ní wò fún o. àṣírù ìdíyà fi ìfẹ̀yìntì ìyàwó mo ń sọ fún ọ nísìnyí wípé ọ̀pá kì í dejò ohun tó yẹ kí ọ̀pá Musa dejò ní pé jùlẹ̀ ni wọ́n sọ fún jùlẹ̀ alikiya wọ́n ní kó jùlẹ̀ fáàlì kọ́ wa lọ́dọ̀ àwọn oníkéwu fáàlì kọ́ wa ó rí i pé fáàlì kọ́ wa ní Kùránì gbé wa kò sọ pé wáàlì kọ́ wa fáàwù yẹn fáàwù sàbàbíyà náà pè é tó bá fẹ́ tu ní tí wàá fi tu ni pé fa nítorí pé wọ́n ní ó jùlẹ̀ ó jùlẹ̀ àlìkọ́ ló bá jùlẹ̀ fa ìdá ìyà náà ni wọ́n tún mú wa fa ìdá ìyà ìgbà tí wọ́n ní ó jùlẹ̀ tó jùlẹ̀ torí pé wọ́n ní ó jùlẹ̀ ó jùlẹ̀ fa nítorí pé wọ́n ní ó jùlẹ̀ ó jùlẹ̀ ìdá ìyà ìyà tún tẹ̀sí à ló bá di ejò
tó ń rìn ìwọ náà ju ọ̀pálẹ̀ nílé yín láàárọ̀ làbújá yóò dẹjọ́. nǹkan tàtàbùkìlì ilmọ̀ mi ní àlì. àbáwá àṣàyídà Al-Monsury. yòókìbìrù hàn gáíbí. fàtẹ́bìrì àrídọ̀bì àtìmáyà wàtẹ́bìrì sọ̀hìbàbí sọ̀hìbì. Al-Monsury afọlá nẹ́bí bẹ́ẹ̀ lọ́hùn. àfọlá nàbí bẹ́ẹ̀ lọ́hùn. afọlá mọ̀lánà Sheikh Ibrahim àfi bẹ́ẹ̀ lọ́hùn. àfọlá mọ̀lánà Sheikh Ibrahim àfi bẹ́ẹ̀ lọ́hùn. afọlá bàbá wa Cisse bẹ́ẹ̀ lọ́hùn. àfọlá bàbá Cisse bẹ́ẹ̀ lọ́hùn. afọlá mọ̀lánà Sheikh Adam bẹ́ẹ̀ lọ́hùn. àfọlá mọ̀lánà Sheikh Adam. afọlá abábẹ́lá ìbàjì bẹ́ẹ̀ lọ́hùn. afọlá Babalamunigun bẹ́ẹ̀ lọ́hùn. Sheikh Al-Monsury ọdún tẹ́ ṣe lónìí ọlọ́mọdé ojà ṣe mọ́. ọlọ́mọdé ojà ṣe mọ́. ọlọ́run gbogbo àwọn ẹni ọlọ́run tẹ́ gbà fún tẹ́ tara wọn jáde. ọlọ́run gbogbo àwọn ẹni ọlọ́run tí ń bẹ níkàlẹ̀ lónìí. ọlọ́run gbogbo àwọn àfọ́ ọlọ́run tí ń bẹ níkàlẹ̀. ọlọ́mọdé fọlá pìtàn. Al-Monsury tí ń bẹ rí kò bẹ mọ́ ọlọ́mọdé òṣèlè sí yín. ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. gbogbo ẹni tó bá ní kó bá mi nà ká sí Al-Monsury pé àná ti dára. ó ti dáa. gbogbo ẹni tó bá sì fẹ́ràn ọmọ ológo tóun náà fẹ́ bímọ ológo ni ó mú àdúrà débi. ológo yóò bínú ológo. tí wọn náà ò bínú ológo. tó bá dẹ̀ ti fẹ́ lógo wọ́n bínú ológo. àná ti dára Al-Monsury òní ò bàjẹ́ o má fọ́ lábàáyé Monsur àná ti dára òní ò bàjẹ́ má fọ́ lábàáyé inú jẹ́. àná ti dára òní ò bàjẹ́ má fọ́ lábàáyé inú jẹ́. àná ti dára bàbá àgbà láti sá ọ̀rẹ́ Al-Monsury ọ̀rẹ́ méjì bí ọmọ ya ẹni fọlá pìtàn àná ti dára òní yóò bá àṣejítì ọ̀pọ̀palẹ̀ mọ́ bàbá báyìí nù jẹ́ àná tí Sheikh Jamiu òní yóò bá jẹ́. mọ̀fọ́lá báyìí nù jẹ́. àrọ́mọdọ́mọ ọ̀sán ní sòdùnú ọlá ìrò ní parun àrọ́mọdọ́mọ ọ̀sán ní sòdùnú ọlá ìrò ní parun. bàbá wa Adunmo Siru Babalamunigun ọlọ́run dákun jẹ́ ṣe pẹ́. àmín. ojú ọ̀nà tí ẹ̀ ń tọ̀ yìí ẹ ti hàn ọlọ́run kó dákun kó bá wa mú yín délẹ̀ lérí. àmín. ọlọ́run wọlé Nabiyy wa Muhammad. sallallahu alayhi wa sallam. wọ́n ní mọ́tò kan blọ́ọ̀kì ọ̀nà wọ́n fẹ́ tu ni wọ́n ti tú táyà under pilot MU Mushin àbí MUX 750JX under pilot ẹni tí ó bá ní kó dákun kó lọ bá wa mú fún ẹ̀ kúrò ní ibẹ̀. ẹjọ́ ẹ wá mú fún ẹ kú bẹ́ẹ̀. a kí ìkàlẹ̀ bàbá wa gbà. Sheikh Sharifuddin Cisse olódò